kí n sọ fún yín pa lẹ́yìn pa lọ́la tójú yín ò bá fọ́ máa wo bàràbàrà ní o. bá a bá sọ abẹ̀bẹ̀ sókè nígbà ìgbà pẹ̀lẹ́pẹ̀ tó fi lélẹ̀ náà ló máa fi lélẹ̀ o. a kì í mọ́kọ ọmọ ká má lé ọmọ bẹ̀rẹ̀ dálé oṣù o. ó lágbára o. ló rọ̀ǹgì nínú ẹgbẹ́ kí n bá ìyàwó mi fọṣọ kí n bá fọ pátá kí n bá dáná kí n bá ṣe gbogbo nǹkan lé tí ẹ̀ṣẹ̀ ní kéèyàn bá tún pàmpá ìyàwó yàn ni. I believe I can fly. Alabata enila omi pete ọlá ẹ̀dá bá mọ ìyọ̀lá oníbẹ̀ni jẹ́ ìwà náà ni ló sọnù paramọ́lẹ̀ èèyàn ń bẹ ní ibi gbogbo tí ó ṣe fojú mọ́ ìwà ìbàjẹ́ ń gbilẹ̀ lọ. Ìwà kò ní foni ìwà sílẹ̀ o. Ìso kínkín ní bàdí jẹ́ epo kínkín ní bojú omi jẹ́ o. Báyé pẹ́ tí ń dẹ́sà ejò èṣù àìnígbáyé pẹ́ ló ń ṣe dákun kíyè sọ̀rọ̀ ẹnu kíyè sí ìwà o. Èní la rí ta ló mọ̀la olúkálùkù ló mọ bí ó fòṣù palẹ̀ àná rìn bẹ́ ọ́ ó gbọ̀ngbọ́n ó ń gbòye máa hùwà kan tá a mú ẹ̀jẹ̀ bí ọ́ alábàtà òun èní la òfin pété ọ̀la lábà mọ̀yé ọ̀la oníbẹ̀ni jẹ́ ìwà náà ni ló sọnù paramọ́lẹ̀ èèyàn ń bẹ ní ibi gbogbo tí ó ṣe fojú mọ́ ìwà ìbàjẹ́ ń gbilẹ̀ lọ. Ta ló mọ̀la ẹ̀jẹ̀ asáré ọ̀la má fi kan kẹ́kọ̀ọ́ bá ṣe bẹ́rù làbọ̀ ọmọ o kò mọ ẹnìkan láì sọ̀rọ̀ sí kí ló fàdí ọ̀rọ̀ ta ló lè sọ ọ́ màgá o kọ́lọ́fín ń bẹ níbẹ̀ ohun tí ò yẹ nìkan o ẹni la òfin pẹ̀tẹ́ ọ̀la ọ̀ọ́ ayé gbà fúnra kájọ fúnra sí ọ̀ọ́ màgá ọ́ ó di ìgbẹ̀yìn ọ́ alábàtà òun ẹni la òfin. Kámọ́ kámọ́. èwo ni kàmọ́ yàtọ̀ ń pariwo ṣé mò ń sá lọ ni ṣé mo dákú ni. so wàá gbọ́ níbi tó wà náà sì tún wá ń pariwo ṣé bí ipò òfẹ́ dá mi lóhùn kí ló ṣẹlẹ̀. mo ṣe bí ipò ìfẹ́ dá lóhùn pariwo kàmọ́ kí ni nǹkan tó ṣẹlẹ̀ o. ó dáa má bínú kéèkì sì kẹ́mi ṣọ̀n pé ní birthday ẹ̀ gbà tó jẹ́ pé láàárọ̀ mo gbé ráìsì wa ò jẹ́ mo gbé díǹkì wa ò mú mo wá wò pé àkọ́dá kó mọ̀ fi nǹkan kan kẹnu lé ní birthday sì kẹ́mi gbà kéèkì ẹ̀ ní mo. di kéèkì ẹ mú dúró ṣé nǹkan mi wà ń bi ọ̀rọ̀ ọ̀jẹ̀ ọ̀mù yìí ni ọ̀dà olóògbé oúnjẹ wa mo ní mi ò jẹ ògbé mímu wa mo ní mi ò mú ṣé nǹkan mi wà ń bi ọ̀rọ̀ oní kéèkì kí n jẹ kéèkì sí kẹ́mi mo ní mi ò jẹ ṣètò láti wá bẹ̀ ni ó dà mi ò jẹ ò ẹ ṣe o. ó dà mọ́ bínú dáríjì ọmọ yìí kí ló le tó báyìí. ṣé mo ní mi ò dáríjì ni mo ti dáríjì àbí mi ò jẹ kéèkì. ó dà tó o bá dáríjì gba kéèkì kó jẹ. ọ̀rọ̀ rẹ ti yé mi sórí ní ọ̀dọ̀ wa kéèkì báyìí àkàrà òyìnbó náà máa ń pè wọ́n mọ̀ bí ṣe bí ọjọ́ bíi yorùbá ò ṣe ń ṣe yìí àbí àwọn tó fẹ́ ṣègbéyàwó àbí àwọn ọmọ sọ́rí àkàrà tiẹ̀ tí ń padà jẹ àkàrà kẹ́yìn ni àkàrà kẹ́yìn ni. kí ló dé kí ló le tó báyìí. èmi ò mọ́ra dáadáa mi mọ bóyá mo sunkún kéèkì sí ọ. kí la gbé kí la jù. nítorí ọjù. àkàrà kẹ́yìn
Ọlọ́run máa ṣàánú mi lọ́wọ́ ọmọ kàmọ́ yìí o. Ọ̀dà. èèyàn ní kábẹ́ o. èèyàn ní ènìyàn burú. èèyàn ní ènìyàn ṣòro. Ta ló ṣe káyí o? Ta ló ń bẹ níbẹ̀ o? Ta ni ẹni tó ń bẹ nínú òkùnkùn tí ń tafà sí mọ́lẹ̀ o? ènìyàn ní kábẹ́ o. Mo ní mo máa sẹ́ndẹ̀ náà má lọ mi ní fún mo ní máa sẹ́ndẹ̀ ò dẹ̀ ní sùúrù. You're talking too much. Mo máa sẹ́ndẹ̀ wọ́n máa bá ìjà o dẹ̀ ń lọ mi fún mo ní máa sẹ́ndẹ̀. Mo máa ṣe sẹ́ẹ̀. Buena. Ọ̀rẹ́, ṣòro ìgbọ̀n tó ń sọ fún mi ní ilé lẹ́ẹ̀kan yẹn kí n tó receive committee understand it. Okay. Ó mì pé Kẹ́mi òun appreciate another guy ní ìjọ bẹ́ẹ̀dì ẹ̀. Báwo ló ṣe ṣẹlẹ̀? Níbo ló ti wá? Nǹkan tó ti fọ́ èmi gan lórí jù nìyẹn. Sórí bí ọ̀rẹ́ ṣe pè mí tó explain fún mi pé nǹkan báyìí ó ṣẹlẹ̀. I was like, ṣé ó ń ṣeré ni or something because Ṣìkẹ́mi ló yẹ kó jẹ́ the last person tó yẹ kó ṣe nǹkan báyẹn fún ẹ pẹ̀lú àdúgbò fẹ́ tó ní sí but. ọ̀rọ̀ àwọn obìnrin máa ń fọ́ níṣà ṣé torí mi ò sí nílé so mi ò sí nílé ń sìn àwọn Yorùbá tó ń sọ pé àìsí nílé ológìnní ilé ìdílé èkúté ṣé nǹkan tó ń try láti sọ nìyẹn. wo ṣo fẹ́ gbọ́ kó o wà ń lé lójú ayé ẹ̀ ó lè ṣe jù bẹ́ẹ̀ lọ ṣé o mọ̀ nǹkan tó máa ń pè lóbìnrin nìyẹn ni. kí ni o tún fẹ́ kí n ṣe fún òun tí mi ò ṣe fún òun kí ló yẹ kí n ṣe as boyfriend ṣé mi ò try. Oh good ó ti yé mi so nísìn side guy ni mí mo ti mọ stand mi yes ó ti ní boyfriend láti jọ ọjọ́ ẹ̀ tẹ́mi ò mọ̀ so ó ń tàn mí ni. mo rí lè tàn ẹ́ náà wọ́n kàn jẹ́ kó máa mọ ibi tó belong sí ni ẹ̀rọ wàá rí àríjà rẹ̀ wo rẹ̀ o ò ní ìdàtí. ṣé mi ò ṣàṣedànù báyìí. o ṣàṣedànù kankan nǹkan tí máa ń sọ fún ẹ nìyẹn tó bá máa wọ́n àwọn tó ń lálùbáríkà tó jọmọ tó dáa wọ́n á lọ sí ìjọra bá díà wọ́n àdúgbò wọn bẹ̀ tó ní àwọn ọmọ tó ń lálùbáríkà pọ̀ sí bí àpàṣà musafẹ́jọ́ inú market street wà àwọn ọmọ tó dáa àmọ́ àwọn ọmọ làpọ̀ṣì kiri o fẹ́ fọ́ ọmọ àbólówó ṣé ibi tó bá yìí. ọ̀rẹ́ sori o ti ń sọ látàárọ̀ o ń sọ dáadáa bọ̀ eléyìí tó sọ yìí o ronú kó tó sọ ni. bí ti báwo. o rí àwọn ọmọ tí mò ń ṣe ni wá ní kí n lọ mú ọmọ níbo ìjọwọ́. ìjọra bá mi ò ní pé ìkọ̀kọ̀ ṣe wọ́n but set ni bí àwọn set tọ̀dọ̀ ẹ nìyẹn. wọ́n wà òkè fáwọn àti wọ́n ń gbé wa débẹ̀ nǹkan tó ń pa ẹ̀kú lọ nìyẹn wo advice mi kò máa fún ẹ ní pé sórí bèbí yẹn kàn sí tiẹ̀ down kó o bá sọ sórí nǹkan tó rí lọ́bẹ̀ tó fi wá ro ọwọ́ ó láti explain ẹ̀ fún ẹ. o ní láti ro ìrẹ́ big boy. ṣe o ti ń sọ̀rọ̀ jù ṣe. o ti bínú ṣáà lè máa lọ sìn. ẹ máa lọ máa bá ẹni mọ́tò. ó ti di máa lọ. máa bá ẹ nà tó bá wẹ̀ kó wá tó bá wẹ̀ kó máa wà á bá mi. èèyàn ní kábẹ́ o. èèyàn ní ènìyàn burú. èèyàn ní ènìyàn ṣòro. Ta ló ṣe káyí o? Ta ló ń bẹ níbẹ̀ o? Ta ni ẹni tó ń bẹ nínú òkun tí ń tafà sí mọ́lẹ̀ o? Lọ́jọ́ birthday ẹ̀ kí ni nǹkan tó fẹ́ jẹ tó fẹ́ pa? I think there is more to this thing tó ń ṣẹlẹ̀ yìí. Ta lọ̀rọ̀ ìmáṣímọ́ lórí? Àìfúnra ọmọdé ló ṣekú pa ọmọdé. Ẹ̀dá ayé gbòǹgbò ẹja fúnra ọ̀hún. Lẹ́kùn sí ọtí bàbá inú ọmọ òní jọ yín
mo dẹ̀ fẹ́ kẹ́ mọ̀ wípé ewé kan ò ní jábọ́ lára ìdí kọ́lọ́hún máa mọ̀ sí mo fẹ́ kẹ́ farabalẹ̀ we do everything humanly possible to get to the root of this case. Exactly. A dẹ̀ ti gbé Ṣìkẹ́mi sí mọ́ṣúárì gẹ́gẹ́ bẹ́ẹ̀ iná dẹ̀ ṣe mọ̀ so autopsy result ẹ̀ là ń dúró dé tábà dẹ̀ ti rí a máa jẹ́ kẹ́yìn náà mọ nǹkan tó jẹ́ ṣe ti gbọ́ sà. And chief torí pé ẹ̀yin jọkùnrin òun là ṣe mú yín síta bàbá yín sọ̀rọ̀ the way tí madam ṣe ń jọra wọn múlẹ̀ kò dáa rárá health wise kò dáa tó ń bá assurance wọ́n yé ṣe yẹn ó lè fa bp sí wọn lára. Exactly. She understand? So please, like I said the other time, I must share everything humanly possible. Let's get to the root of this case. Yeah. Thank you. You're welcome, sir. Yes, sir. Thank you. So really appreciate it. Ẹ jọ̀ọ́, mo fẹ́ mọ ikú tó pa ọmọ mi. Mo fẹ́ mẹ́ni tó pa ọmọ mi. Please. That is my only daughter. Lọ́jọ́ bí ọmọ mi. Ó dẹ̀ fi my only daughter wọ́n fi dá mi lóró. Máa pè níyàn lẹ́kún. oh chief Máa chief pè níyàn lẹ́kún. Ọ̀túnba. Alabata òwe nílà òfin pété ọ̀la òwò bẹ́ẹ̀ dábàá mọ ìyọ̀la kò ní bẹ́ẹ̀ ní jẹ́ wá náà. nǹkan tí mo mọ̀ náà ni mo ti sọ fún yín lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn. Madam, ẹ má fi nù mí mo mọ̀ ń jẹ. Àjẹkí lánàá, ọmọ kú lónìí. Ṣé ẹ rí pé traces yẹn jọra wọn? And Ṣìkẹ́mi tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí. Ẹ̀yin lẹ serve oúnjẹ tó jẹ last. Ẹ̀yin dẹ̀ lẹ rí last. Lóòótọ́ èmi ni mo gbóúnjẹ fún last. Ọ̀gá ọlọ́pàá tẹ́ bá mọ bí Ṣìkẹ́mi ṣe jẹ́ sí mi. Ọmọ tí kí ni? Ọmọ dáadáa ni Ṣìkẹ́mi sí mi. Ọmọ alálùbáríkà, ọmọ tí mo fẹ́ràn jù láyé òun ni. Ṣùgbọ́n tẹ́yìn bá wá mọ bí ọ̀rọ̀ tó wà nílẹ̀ ṣe ń dùn mí tó, ṣé ló dàbí pé wọ́n fi ná ọmọ jó mi. Madam, ọ̀rọ̀ yín yé mi, but lórí tàtà wa yìí, ẹ ràn wá lọ́wọ́ ká lè ràn yín lọ́wọ́. Ọ̀gá ọlọ́pàá, ẹ̀yin lè ràn mí lọ́wọ́ kémi náà lè ràn yín lọ́wọ́. Okay, madam. Tálẹ̀ fúra sí. Ẹ̀yin lọ́hùn ọ́. Ẹ̀yin lọ́hùn ọ́. Fura. Mo fura síbi tí báwo kí n tèmi. Mr. Kamo. Mo ń dá yín lóhùn ọlọ́pàá. Kamo ọ̀rọ̀. Ẹ mọ̀ kankan. Tẹ́ fi àkàrà ìbílẹ̀ wé àkàrà òyìnbó. Tẹ́tí wá ń pè ní àkàrà ìkẹyìn. Ṣé ti rí o ọlọ́pàá ilé ayé le kò mọ́ dá kí ẹ mọ́ finú wénú só ti yé yín lóòótọ́ ni wọ́n gbé kíní kéèkì wá fún mi tí Ṣìkẹ́mi mo sì lé mi ò jẹ wọ́n gbọ́ jẹ wá wọ́n gbọ́ tiwa mo ní mi ò mú ẹgbẹ́ bèrè ṣé mo wọnú lé mi ò wọnú lé yìí tá mo dúró sí báwo ni kú tiẹ̀ ṣe wá kàn mí àti pé eléyìí tẹ̀ sọ̀rọ̀ àkàrà kíní kan àkàrà kẹyìn ṣe èmi ń ṣeré tèmi lásán ni o. Lóòótọ́ ni. Èmi ń ṣeré tèmi lásán ni sẹ́ẹ̀dì bẹ́ẹ̀ ṣe ń wò mí mi ò lè dá yán pa tó bá jẹ́ pé níbọn ẹ̀yẹ fún mi níbọn bóyá máa yìnbọn yìí ṣe bọ́ táwa nù ẹ fílẹ̀ síbi mi ò ní mú débi pé máa yìn pa yìí. Ẹ tún dábọ̀ mọ́. Irọ́ ìbá àwọn Àmọ̀tẹ́kùn lèmi sọ. Ó ti yé mi. Tí ìyẹn bá tó wá dá yín lójú tó bá yẹ pé ẹ mọ́lé àwọn èèyàn mi wò ẹ jẹ́ ká lọ bẹ̀ kí wọ́n gbé ifá janlẹ̀ kí wọ́n wò bóyá èmi ni mo pa mi ò lè dápa jẹ mo sì wà yìí o. Sẹ́ẹ̀rì ẹ̀fọn tẹ́fọn bá jẹ mi ò kí ń pa wọn máa ń fi wọ́n lẹ̀ torí mi ò mọ̀ bọ́ ṣe ń pa àkàrà. Mr. Kamo, ìwádìí tẹ̀síwájú. Ẹ̀yà jẹ́ kó tẹ̀síwájú Ọlọ́run ní burúkọ yín jẹ́ o ntẹ́ mọ́wọ́ tẹ̀ mẹsẹ̀ wọn nídìílé yín lórí mi ò kankan pa ọlọ́pàá ẹ̀jọ́. Ẹ̀yin lọ́hùn ọ́. Ẹ̀yin lọ́hùn ọ́. Tó
tó bá ti jábọ̀ kò ṣẹ́ kó mọ́ ẹ̀yin lọ́hùn wá. Ta ló sọ̀rọ̀? Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Èmi ló ní mo sọ fún pé kẹ́ má pè mí mọ́. Ẹ wo mi ìfẹ́ wà lá. Ẹ jọ̀ọ́ láíláyé yín ẹ má pè mí mọ́. Kí ló ṣẹlẹ̀ náà? Ẹ má pè mí mọ́. Ẹ má pè mí ẹyẹ sà. Ẹ má pè mí mọ́ sà. Ẹ jọ̀ọ́. Mi ì láì kí máa yájú ságbàlagbà. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má pè mí mọ́. Ṣé gbọ́? Jọ̀ọ́. Ìwà àti tàtún ni. Ta ló ní kó má pè ẹ mọ́? Ṣé má nà Ọ̀túnba yẹn kọ́ ni? Kí ló dé wọ́n bí ṣóre mẹ́ja ni? Ọ̀túnba ló ń tẹ̀ ló ń pariwo pé kọ́ má pè ẹ mọ́. Mo má jẹ́ nfẹ́ ọ̀rẹ́ mi tó o bá ní nǹkan fi wọ́n ṣe bí a kò fi mí nọ́mbà Ọ̀túnba o. Ṣó wa òkè Olúwa ní ìfi ṣe. Ṣé o mẹ́mẹ́lò tí mo ti sọ fún ọ pé kọ́ yé pè mí mọ́ kí ló ń pè mí fún? Olúwa ní ìfi ṣe ìwọ fẹ́ gba nọ́mbà Ọ̀túnba mi you understand. Ok jọ̀ọ́ má bínú gbogbo bí mo ṣe ń dán tí mò ń wá òkè níbo mo ti ń rówó ìgboro lèmi ti ń rówó náà bí wọ́n ṣe wà ẹ wà òkè o ò ní problem o ò ní ìdòwó tó bá tàkà wọn máa fún ẹ lẹ́sẹ̀kẹsẹ̀ bó èmi ọmọ tálíkà ni mí ó jìyà jìṣẹ́ ni láti ní nǹkan tí mo bá fẹ́ ní ìgboro lèmi ti ń rówó kí wá ló ń sọ fún mi. so èèyàn ọkùnrin tó jẹ́ pé ní ojú ẹ̀ àjọ jáde lọ́jọ́ náà lọ tó gba nọ́mbà mi wọ́n wá tòsí mi ẹni yẹn gan ló wá wò náà láti fẹ́ ó tiẹ̀ kí n ro orúkọ tó sọ̀rọ̀ ní sùúrù ṣórúkọ kan náà lájọ ń jẹ ṣé ìbàbá kan náà lè wí wa ìwọ ò ní interest èmi dẹ̀ ní interest fẹ́mi nọ́mbà wọn ó fẹ́ fún mi àbí kò sí wàhálà ò lè sí láti máa ní ìsìnṣà. ẹ̀yin lọ́hùn ọ́ ẹ̀yin lọ́hùn ọ́ tó bá ti jábọ̀ kò ṣẹ́ kó mọ́ ẹ̀yin lọ́hùn ọ́. èèyàn ní kábẹ́ o èèyàn ní ènìyàn burú èèyàn ní ènìyàn ṣòro ta ló ṣe káyí o ta ló bẹ níbẹ̀ o ta ni ẹni tó ń bẹ nínú òkùnkùn tí ń tàbà sí mọ́lẹ̀ o. ẹ pẹ̀lẹ́ ẹ kúṣẹ́ Olúwa sì máa ràn yín lọ́wọ́ ẹlẹ́fẹ̀ẹ́ rí bẹ́ẹ̀ ni mo fẹ́ rí yín nǹkan tí mo fẹ́ rí yín fún gangan kí tiẹ̀ ni mo fẹ́ rí yín fún gan tí mi ò lè rí yín nínú kọ́ńpàdé tí mo tún ní ká máa bọ̀ ń tà kí ni mo fẹ́ rí yín fún náà o máìdì mi ti tún fò mi ara nǹkan tá a máa ń sọ mi ò ní làákàyè kankan Ọlọ́run ò jogún làákàyè fún mi rárá lẹ́nu ká bọ́ ta kóònù kọ́ńpàdé ká wá bíbá mo sì tún gbàgbé tí mo fẹ́ sọ fún yín kí ni mo fẹ́ sọ fún yín náà o ó dàbí ṣé aṣọ Arsenal tẹ wọ̀ kó wáyé pé gbàtà Arsenal bá tíkẹ́ẹ̀tì jẹ́ ló mo ṣe ronú lọ pé irọ́ over 1 point ẹ wò tí bá ti rántí nǹkan tí mo fẹ́ sọ fún yín màá sọ ẹ má bínú mo ti gbàgbé ni ẹ má bínú. ọ̀gbẹ́ni tó pè mí wá sínú mọ́tò yìí tó dénú mọ́tò tí ò ní nǹkan kan sọ yìí definitely ó ní nǹkan tó ń bọ̀ ọ̀dà yìí tó wà lọ́kùnrin tó fẹ́ sọ má dẹ̀ rí i pé mo tọ́ pinpin ọ̀rọ̀ yìí to the last àwọn nǹkan ṣe sí kí n kọ́kọ́ máa nú ẹ̀. èèyàn ní kábẹ́ o èèyàn ní ènìyàn burú èèyàn ní ènìyàn ṣòro ta ló ṣe káyí o ta ló bẹ níbẹ̀ o ta ni ẹni tó ń bẹ nínú òkùnkùn tí ń
tàfà sí mọ́lẹ̀ o. Ènìyàn ní sórí kó sunkún láti òní dọ́là mo fẹ́ kó mọ̀ kó lè jí Ṣìkẹ́mi padà ó ní ìdẹ́ ẹ̀ Ṣìkẹ́mi ti lọ àdúrà ní ká máa fi ràn án lọ́wọ́ and for you to get out of this mo fi ọjọ́ ká kó ní ká wá síbi ká wá cash fund ok adébínsìn èmi ti dàkọ̀ mo ní kàn fún ẹ ní nǹkan kó mo ní kàn fún ẹ lómi omi ọ̀hún gan òun ó kàn jókòó síbẹ̀ ìwọ̀n sunkún Bernard ó ní ìdẹ́ please calm down man. Ọ̀rẹ́ ó dàbí understand nǹkan tó ń pè nífẹ̀ẹ́. No, you don't. You don't. I love Kemi. Ṣé ìsìn ló yẹ kí Kemi fi mí sílẹ̀ lọ? Kí ló fẹ́ ṣẹlẹ̀ sí mi níbo ni mo ti fẹ́ bẹ̀rẹ̀? Wẹ́ẹ̀ ọmọ tí mo ti rò pé òun ni máa fẹ́. I want it. God, I want to marry her, but she's gone. Like, how? You just have to calm down. So èmi ò sọ pé ò nífẹ̀ẹ́ Ṣìkẹ́mi. Gbogbo wa délé lẹ́wọ̀n ara mo understand pains ẹ̀ but just have to take it easy. So yeah, and moreover àwọn ọlọ́pàá ti ń ṣe investigation wọn ó dẹ̀ dá mi lójú pé ẹni tó wà ní iṣẹ́ lábẹ́ wọ́n máa mú un ṣùgbọ́n nǹkan kan tó kàn èmi lóminú ni pé ǹjẹ́ o jẹ́ mọ̀ pé gateman wọn ti sá lọ. Gateman sá lọ. Ó ti sá lọ. Kí ló dé tó sá lọ? Yẹ ibi tó láti mọ̀ pé ejò ní ọwọ́ nú nìyẹn. Yeah, because tó bá tẹ́jọ́ ò bá lọ́wọ́ nú kí ló ṣe tó fi sá lọ? Àjẹ́ kí lánàá ọmọ kú lónìí tánà tí mọ̀ pé àjẹ́ tó kí lánàá ẹ̀ ló pọ̀ ọmọ tó kú. You know something about it. Ṣùgbọ́n mi mọ̀ pé kò síbi tó fẹ́ sá lọ lórí ayé tọ́wọ́ níbà wọ́n máa gẹ́tì ẹ̀. Ṣé nǹkan tó ń try láti sọ pé ó lè mọ kankan pa ẹ? Kò ń ṣe pé ó lè understatement ni ó mọ̀ pa ẹ̀ ni kí ló sá lọ fún tí o bá mọ̀ pa ẹ̀. Báwo ló ṣe máa mọ̀? Gateman yẹn báwo ló ṣe máa mọ̀? Sórí lórí bó ṣe máa mú yẹn kò síbi tí ó fẹ́ ságbà lábẹ́ ọ̀run yìí ó dá èmi lójú wípé ọwọ́ àwọn ọlọ́pàá máa bá àfi kó má jẹ orílẹ̀ àmà gẹ́gẹ́ bámà bàbẹ̀ má gbàgbé àìfúnra ọmọdé ló ṣe púpọ̀ ọmọdé. Inspector Tola, ọ̀rọ̀ yìí ń tójú sú mi now. Autopsy result yóò yẹ kó take more than 48 hours. I don't understand what the family are trying to do because mo mọ̀ pé wọ́n lọ ní pathologist tá ń lò tó wà lórí kinní yẹn. God, imagine ọmọ 20 years old kí nǹkan bẹ́ẹ̀ yẹn dẹ̀ ṣẹlẹ̀ sí lọ́jọ́ birthday. Inspector Sam nǹkan tá a máa ṣe ni wípé tá a bá ti dé ọ́fíìsì lọ́la a máa ní ìdá ti ṣe àwọn kankan lórí system a ní láti brainstorm ẹ̀. Because ó tiẹ̀ tójú sí mi báyìí wo bí àwọn máa fi yòókù sọ́fíìsì kò sí wàhálà ẹ jẹ́ kí n máa lọ́jọ́. ṣé kí n sìn. no má ṣe yọ. mo fọlọ́run bá sìn take care ẹ o ṣọ́fíìsì ló ń lọ báyìí abóṣùfẹ́ lọ lé náà. Okay. Alabata òwe nílà òfin pété ọ̀la owó bẹ́ẹ̀ dábàá mọ ìyọ̀la kò ní bẹ́ẹ̀ ní jẹ́. Ìwà náà ni ló ń sọnù ọ́ paramọ́lẹ̀ èèyàn ń bẹ ní ibi gbogbo tí ó ṣe fojú mọ́ ọ́. Tafa ò sinmi ọ̀gùn ta ló ń bẹ nínú òkùnkùn yìí. Officer, no understand very handle case yìí man. It's about my only daughter. Irú kí lè yí o. No. Stop telling me to calm down. Ẹ wo bí tí ẹ bá mọ̀ pé ẹ lè handle case ẹ jẹ́ n gbé lọ sí state command. You're trying your best and I'm not saying anything. Ẹ wo, ẹ jẹ́ kí n jẹ́ kó yé yín o. Ẹni tó bá pa gúnugún kì í kágun o. Ẹnikẹ́ni tó pọ̀ gàràmàgbò kì í káṣù.
ẹnikẹ́ni tó bá pa lékelèké aṣọ ọrú wọn máa ń pẹ́ kalẹ̀ ni. Bobi, that is my only daughter. Irolupa, my daughter will never die in vain. I'm going to get to the bottom of this case. Aha, that is better. Ìwọ orí burúkú wo nìyẹn? Wo, ṣìkẹ́mi o, máì tí ń rìn jìnnà. Gbogbo àwọn tó lọ́wọ́ mú kú ẹ, gbogbo wọn máa sìn ẹ́ dájú lé ọ̀run. Ìwà ìbàjẹ́ ń gbilẹ̀ lọ. Èèyàn ní kábẹ́ o. Èèyàn ní ènìyàn burú. Èèyàn ní ènìyàn ṣòro. Ta ló ṣe káyí o? Check around. Ta ló bẹ níbẹ̀ o? Ta ni ẹni tó ń bẹ nínú òkùnkùn tí ń ta fàṣẹ mọ́lẹ̀ o? Kò sẹ́yìn ọkàn bẹ́ẹ̀ náà. That means we are late. Ní kábẹ́ o. Ta lọ̀rọ̀ ìmáṣímọ́ lórí? Hello. Yeah, Inspector Sam on the line. Yeah, we need one ambulance. Number 4, Adedigba Road. Yes. All right. Thank you. Tafa òsínmi ọ̀gùn. Bí tèmi kọ́ o. Àǹtí mi, ẹ wo ìṣẹ̀dá mi kọ̀. Ẹlẹ́dàá mi gan kọ̀ pẹ̀lú. Ẹ wo bí mo ṣe wà yìí. Ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé yẹn. Ó kọjá agbára mi. Ó kọjá òye mi. Ẹ má tiẹ̀ wulẹ̀ sọ nǹkan tó wù mí ń sìn ni pé kẹ́ra bá mi wáṣẹ́ mi. Bẹ́ẹ̀ ni mo ti ṣe tán ṣẹ́ mi. Ẹ̀yin náà ṣàmọ̀ pé bùkátà pọ̀ ńlẹ̀. Ó ní nǹkan tá à ń fowó gbọ́, ó ní nǹkan tá à ń fowó ṣe. Ẹ wo ẹni iṣẹ́ mo ti ṣe tán. Mo ti gbọ́. Ibi iṣẹ́ kan náà mo ti ń kúrò báyìí nísìn. Ó dáa. Ẹ̀yin ni kẹ́ gbọ́ tèmi, ẹ ṣáà bá mi wá nǹkan kí n fi bẹ̀rẹ̀. Ẹ bá mi wá nǹkan mo ní ìdòwò. Ó dáa. Kí ló ṣe? Ẹgbà ẹ mú mi. Daddy! Ìmúdáràn! Daddy! Ẹni sùúrù. Daddy. Ta ló ṣe káyí o? Ta ló bẹ níbẹ̀ o? Tágbọ̀dọ̀ ra ń tí ń balẹ̀ bá. Please, ilé tó ń important jù náà ni poison àti flush out. Ọ̀rọ̀ yín ti ń lọ ọ̀tún bá. Ẹ pẹ̀lẹ́. Ọ̀rọ̀ yín ti rí lè balẹ̀ dáadáa ń sìn. Ẹ pẹ̀lẹ́. Okay, sórí òfin yín. Okay. Màá ní kí nọ́ọ̀sì kan wá béèrè nǹkan tẹ́ máa jẹ ń sìn. Ọ̀rọ̀ tẹ́ bá ti jẹun,
lè tún fún yín ní àwọn injection tẹ̀lé láti gbà ẹ pẹ̀lẹ́ ṣe gbọ́. ta ló ń bẹ nínú òkùnkùn yìí náà ẹ̀gbọ́n ta ló ṣèkà yìí náà irú kí lèyí o eléyìí ò dá ohun ènìyàn lẹ o àìfúnra ọmọdé ló ṣekú pa ọmọdé ẹ̀dá ayé gbòǹgbò ẹja fúnra ọ̀họ́ ẹja fúnra ọ̀ ẹja fúnra ọ̀ ẹja fúnra ọ̀ ẹja fúnra. ó máa jẹ́ o ó máa jẹ́ kùkúmbọ̀ owó ẹ̀yẹ kí ló wá kọ́ mi pé ọmọ jẹ́ ó mọ̀jẹ́ kò sí ìtúkọ̀ mi ó ti gbọ́ ó máa jẹ́ dandandandan ni tó bá lè ti jẹ́ mo máa yín ẹ lọ́rùn ni sórí ibi táwọn tó kú ẹyẹ lóye ìwọ náà máa tẹ̀lé wọn ní ìwọ fẹ́ gbọ́kọ̀ bá mi lọ́wọ́ àbí ọwọ́ bẹ̀rẹ̀ sí ní. orúkọ tèmi ni Inspector Obatide. lóòótọ́ ẹ ti mọ̀ mi tẹ́lẹ̀ but I will still introduce myself formally. I am Inspector Sam. Yes, I can tell him for a while and everything there is better. Exactly. You have the right to keep quiet. For anything that son say, I will personally just against you in the court of law. No, kò sí nǹkan tó ṣẹlẹ̀. Move it. Kò sí nǹkan tó ṣẹlẹ̀. Madam. Mo lè ṣàlàyé. Please respect yourself. Ẹ jẹ́ kí explain nǹkan tó ṣẹlẹ̀. Respect yourself. Actually, mi ò Madam, respect yourself. àìfúnra ọmọdé ló ṣekú pa ọmọdé ẹ̀dá ayé gbòǹgbò ẹja fúnra ọ̀họ́ ẹja fúnra ọ̀ ẹja fúnra ọ̀ ẹja fúnra ọ̀ ẹja fúnra sí i. lóòótọ́ ni mo ṣe nǹkan tí wọ́n sọ pé mo ṣe. mi ò dédé ṣe é. Bọ́lágadé ló jẹ́ kí n ṣe gbogbo nǹkan tí mo ṣe. Bọ́lágadé ń jẹ́ kó yé mi wípé ìfẹ́ tó ń ní sí mi ìfẹ́ ẹ̀tàn ni. Gbogbo bí mo ṣe ní ìfẹ́ òtítọ́ sí tó ìfẹ́ ojú lásán ni Bọ́lágadé ní sí mi. Ìbá wù mí kí Bọ́lágadé fúnra rẹ̀ wà lórí ìjókòó lénìí kó lè fetí gbọ́ gbogbo nǹkan tí mo fẹ́ sọ. Hello, doctor. Emergency. Nurse tó wá wà ní duty kọ́. I'll be on my way. Okay. Oh no. Bọ́lágadé. Bọ́lágadé. Láti lọ sí hospital. There's an emergency. Emergency? What's the name of the day? Night. Ẹni tó ń ṣe night ò wá sí ibi iṣẹ́. Wọ́n lọ́dẹ̀ sí pé fóònù ẹ̀ títí kò lọ. And there's an emergency. I have to go and take over. All right. Ó dọ̀la nìyẹn. Má bẹ̀rù. Ṣùgbọ́n.
Má bínú ṣùgbọ́n. No problem. Pa lẹ̀kùn yẹn dé tó bá ti ń lọ. Make sure kò bá yẹn ti get yẹn o. Báwo ṣe wá fẹ́ ṣe é sí mọ́tò yóò tiẹ̀ lè wá tà excuse me ẹjọ́ ẹjọ́ mo ti kalẹ̀ mo ti lè ní mẹkáníìkì náà all of a sudden ká ìgbẹ́ ẹ̀ ó kàn pa náà bí ṣe fẹ́ wọnú ẹsẹ̀ ìfúnfún. ẹja gbígbóná fi ṣe mọ́tò kò sígbà tí ó lè takú. bọ́dà ìjọba láti sọ wípé ok mọ́tò òun lè kú ẹni jà ní ti dé. bẹ́ẹ̀ni ẹ̀fọ́ mo ti wá lè rí mẹkáníìkì. mẹkáníìkì ó scarce lálẹ́ yìí o. ẹ ṣé mo lè fi mọ́tò yìí lọ sí. ẹ lè filẹ̀ but ẹ má pẹ́ o kẹ́ tó wá gbé láàárọ̀ la. má tètè wá ẹ tẹ́ bá dé bẹ́ẹ̀ ẹ máa rí ẹ ṣáà log everything dáadáa ẹ ti gbọ́ ó dàbọ̀. Gbọ́lágadé Gbọ́lágadé Gbọ́lágadé. Gbọ́lágadé inú mi ò dùn pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé yìí. Imagine ọmọ tí mo bí nínú ara mi tí mo fi inú mi gbé fún odidi oṣù 9 kó máa behave báyìí sí mi nínú ilé kó máa rude sí mi ó wá máa sọ pé kí n máa ní sùúrù irú sùúrù òṣìwò nìyẹn. Ìbídùn ó ní sùúrù gbogbo nǹkan tá à ń sọ ìsùúrù tó lọ́jọ́ ni honestly gbogbo bí Fíkẹ́mi ṣe ń ṣe kò tẹ́ mi lọ́rùn o àmọ́ mo fẹ́ gbélé kinní yẹn lọ́wọ́ àgàn tí ò rọmọ bí kókó aṣọ ọmọ mi ń ṣekúṣe ó yẹ kó yé wọ náà náà torí ẹ̀ mo ṣe ń pampa ẹ̀ nǹkan tó kàn dùn mí lọ́kàn ni pé kò ń ṣọkùnrin àjọmọkùnrin tí a tún ní more understanding nítorí mo ṣe ṣubú wa láti mo ṣe o lóun kan tí mo farada torí wa àtọmọ ẹ ní mo ṣe wà nísìn gbogbo properties mi ẹ̀ ni mo fẹ́ wulẹ̀ fún in the next 6 months ó pẹ́ jù ọdún kan èmi ìrẹ́ ọmọ ẹ̀ I travel abroad I lọ bẹ̀rẹ̀ new life ṣé o rò pé kíní tó wà nínú ilé mi yẹn in fact ó ti sún mi àgàn ni kò rọmọ bí àwọn gbọ́dọ̀ fọpọlọ ṣe ìyàwó alárédè ni tó bá padà gbé mi lọ́kọ̀ ọdún 7 ni máa lò ọdún 7 ṣé báwo ló ṣe máa fún nǹkan lọ detain mi àbí kọ́kọ́ book me for 7 years so my dear. ṣé ọmọ tí kò mọ̀ pé mi ni mo bí òun ṣé tó bá yẹ kó mọ̀ pé mi ni mo bí òun ṣé màá máa ṣe bóyá ṣe sí mi yẹn imagine. mo ọ̀rọ̀ ẹ yé mi ìwọ máa wọrí tó bá yá tí wọ́n máa break news yẹn fún á gbà pé wọ́n níyà òun DNA test wà kó ṣe nǹkan tó pẹ́ tí máa dé break news fún bá gbé ìyá tó bí ẹ rè á fi jàǹpátá pàdé mo lọ sí hospital yá fọkàn ẹ balẹ̀ gbogbo ẹ̀rí náà ti ká. òun láti jẹ́ kọ́mọ yẹn mọ̀ pé bí ni mo bí. ó máa mọ̀ gbọ́ ti tèmi tí ò bá ní sùúrù mo máa lọ ṣẹ̀wọ̀n ní ìyàwó alárédè nìyí tó wà nílé kíní àgùnyàn alárédè ni ó yẹ pé mo nífẹ̀ẹ́ wọ́n ti mọ̀ pé ìwọ náà lè yíjú mi in fact ṣé o rí bó ṣe ń sọ̀rọ̀ yìí kọ́kàn lè balẹ̀ ọ̀dọ̀ ẹni máa sìn lálẹ́ ìwọ́n pọ̀ ti pẹ́ súnmọ́ bí ọmọ àkẹ́.
Alabata ẹni la ò fi pété ọ̀la bẹ́ẹ̀ dábàá mọyì ọ̀la kò ní bẹ́ẹ̀ ní jẹ́ ìwà náà ni ló ń sọnù paramọ́lẹ̀ èèyàn ń bẹ ní ibi gbogbo tí ó ṣe fojú mọ́ ìwà ìbàjẹ́ ń gbilẹ̀ lọ. ṣé o ní kí aláìda èèyàn ní Bọ́lágadé yìí. Murajo, why? Murajo, I love you so much. Why tó fi ṣe báyìí fún mi? Fún nǹkan tó gbọ́n yẹn, etí ọkùnrin ni mo lò nítorí ìfọ̀kànbalẹ̀ ti ẹni. Ẹni tí wọ́n rí, tá a rí àzọmọ̀ ọ̀dọ́ wa, òun ni ìyá Ṣìkẹ́mi. Mr. Bọ́lágadé, pẹ̀lú resource tí ó wà wájú mi báyìí, ìyàwó yín gbùngbùn wọn kéré láti gbé ọmọ dúró. It's very small. Doctor, please show me tí bá gbọ́ ní dáadáa. Àwọn ẹ̀mí pé wọ́n ò ìyàwó mi kéré. Kò lè gbọ́ ọmọ dúró. How? Why? Báwo ló lè ṣẹlẹ̀? Ṣé oríṣiríṣi nǹkan ló máa ń fà? Èmi hereditary, but mostly infection. Mostly infections. Ṣé ìyàwó yín understand better as a nurse? Okay, bẹ́ẹ̀ ṣe wá rí sí kí ni solution, kí ni way out? Kí la fẹ́ ṣe? A máa prescribe àwọn nǹkan fún yín. Pẹ̀lú àwọn therapy kọ̀ọ̀kan tó máa ń ṣe, nǹkan lè change, but 50-50 chance ni o. 50-50. Okay. Dear. My dear. Kí ló tún ṣẹlẹ̀? Mo wọlé sí mi rí ẹ lẹ́yìn mi. What happened? Dear. Ṣé mi ni doctor ń tàn ni? How? Èmi ni doctor sọ wípé 50-50 chances ni mo ní láti bímọ. Kí ló tí doctor ń tàn mí? Kí doctor kúkú sọ fún mi pé mi lè bímọ rárá náà. Dúró kí ni problem ẹ nu? Àtìgbà tá a ti kúrò lọ́dọ̀ doctor tá a ti bọ̀ mo ti ń bẹ̀ sọ̀rọ̀. Fi gbogbo kan tí doctor sọ fi yẹn lè kókun ẹ 50-50 chance ló ní láti bímọ. Ṣé doctor lọ́lọ́ ni? Àbí ṣáwọn ló ń ṣọmọ ni? Ìwọ fọkàn ẹ bá ló máa bímọ. Ó ní ìdá tí máa bẹ̀rù. Ọlọ́run bá ló ń ṣọmọ làwọn sọ. Kí ló tí tọ̀dọ̀ mi yàtọ̀? Ta ni mo ṣẹ̀ tí ó dáríjì mi? Màdé ọmọ kan tó ṣẹlẹ̀, mo fẹ́ kó fọkàn ẹ balẹ̀. Ó yẹ ẹ́ sìn. Sórí mo ti léyàn tí ò ní wòmù rárá tó padà bímọ. O ò mọ plan tọ́lọ́run ní fún ẹ. Doctor sọ pé 50-50 ni. Kó sọ pé 60-40, kó sọ pé 30-70, not even 20-80. So fọkàn ẹ balẹ̀ o máa bímọ ò ní ìdá tí yọra ẹ lẹ́nu rárá. Ó yẹ ẹ́ sìn. Tó bá pẹ́ títí tí n bá ti lè bímọ, àwọn fámìlì ẹ̀ máa lé mi síta. Ṣé family ló fẹ́ fún mi ni? What are you saying? Come on, stop this. Okay, mo ti mọ nǹkan tí mo fẹ́ ṣe. Wá, kí ni nǹkan tó fẹ́ ṣe? Má worry, mo mọ nǹkan tí mo fẹ́ ṣe. Talk to me now. Jẹ́ ní sùúrù gan. Mo ń bẹ sọ́nsìn o gbọ́. Madam, bí ọmọ ọdún mélòó lẹ fẹ́? Bí ọmọ 4 to 5 years. Yes. 4 to 5 years. Okay, I'm not worried. But ẹ máa ní láti bá mi fill àwọn forms kan. But before that, protocol wa. Okay. Go through it. It's alright. We're okay. It's alright. We're okay. Okay. Please just hold on for me. I just want to pay mom someone. Hello.
Ẹ káàsán. Yeah, mission ló ń sọ̀rọ̀ láti mother lesson. Yes, ma. Ẹ jọ̀ọ́ mo máa ní ìdí ní ọ́fíìsì wa. Ẹ jọ̀ọ́ ẹ máa ní láti wá sign fún wa bí. Èyí náà ni 2 hours. Okay, kò sí wàhálà. But ẹ jọ̀ọ́ ẹ má yẹ kó ju 2 hours yẹn lọ. All right, ẹ ṣé. Ẹ wò ó. Wọ́n ti ní 2 hours, ṣé máa lè dúró ṣá? I don't do it now. Okay, my resume to duty. Kó tó máa ṣẹlẹ̀ ni pé ìwọ lè máa lọ. Okay. Èmi máa dúró. Okay. Because ó ń lọ ibiṣẹ́. Yeah, thank you so much, ma. You're welcome. Thank you. No, what's the problem? Imú tó níkà ni ó jẹ́ ká gbọ́ràn ṣebí pẹ̀lú bí ìwọ ọmọkùnrin ṣe fìfẹ́ hàn mí tó ṣé pé ó máa dá mi dá gbogbo wàhálà yẹn ó máa jẹ́ kí adúrú ìyà yìí jẹ mí. Máa pẹ́ nìyàn lẹ́kún máa pẹ́ nìyàn lẹ́kún ohun tá ò ní jẹ́ máa fi rùn mú máa gbomi jẹ́ lójú èèyàn ó bá ń sọ báyìí ó sọ fún parí báyìí nígbẹ̀yìn máa ṣọ̀run tí ò dá àbọ̀nbọ̀n máa pẹ́ nìyàn lẹ́kún máa pẹ́ nìyàn lẹ́kún ohun tá ò ní jẹ́ máa fi rùn mú máa gbomi jẹ́ lójú èèyàn. Ó dàárọ̀. ó bá ń sọ báyìí. Ẹ má bínú ọ̀rọ̀ kan mo mà ní kí n fi tó yín létí torí pé mo rí pé gbogbo bẹ́ẹ̀ ṣe máa ń ṣe sí mi kò sígbà tẹ́ wá sí ibi tẹ́ ẹ̀ náwó owó sí èmi àtọ̀. Ọlọ́run ní ká kí Ọlọ́run ní ká kí. wọ́n á ní kò wá yẹ kí n gbérù gbèsè yẹn kí n má fi tó yín létí àmọ́ lóòótọ́ náà mo ti pinnu lọ́kàn mi o àmọ́ mo kàn tún ní kí n fi tó yín létí ni ṣe rí ọ̀dọ̀ mọ́mí ara lamọ̀ tí mo wà àwọn ìwà tó ń wù sí mi lẹ́nu ọjọ́ mẹ́ta ó tẹ̀sí kó tẹ̀ tí ń tojú sí mi gan bí kò mọ mi máa ké kọ́ lọ́mọ ń ké lálẹ́ kó ti lè ké jù bí kò mọ yá àgbà bí kò tọ̀ kọ́ bẹ̀rẹ̀ sí máa kanra kó máa sọ̀rọ̀ yín pé ó ṣe máa tọ̀ sí ewu dájú wàhálà yẹn ti pọ̀ jù. ó ní sùúrù ni ẹni tó bá máa ga ẹsẹ̀ á ti rìn. ewu yẹn ni mo fi pinnu lọ́kàn mi pé mo fẹ́ gbé ọmọ yẹn lọ sí ọ̀dọ̀ àwọn aláìníyàá. So o ti sọ fẹ́ni kankan. irọ́ mi ì ti sọ fún yàn mo ní kí n fi tó yín létí. wọ́n dán wo okun owó rúru káwa rúru ó ti rọra yẹ pín ní. ọmọ náà ó dìrú dìgbà fún ọ dákun wọ́n dán wo. dádì kò yé yín ìyá yìí ti pọ̀ jù ó ti sú mi ó ti ń pin mí lẹ́mìí èmi nìkún àdágbé àdáfà. ní sùúrù ọlọ́run yàn láàánú sí ọ. ẹ jẹ́ mọ̀ pé ọmọ tá à ń sọ yẹn ọmọbìnrin ni bí ilé tọmọ yẹn jẹ́ ń gbé lọ wọ́n lè bá mi tọ́jú ẹ lọ. mẹ́nu kúrò lórí yín ọlọ́run sọ dirú dìgbà mọ́ ẹ lọ́wọ́ yóò ṣe fún ọ jẹ kò sẹ́ni tó mọ̀ là yóò dirú dìgbà mọ́ ọ lọ́wọ́ dákun ọ jẹun rẹ̀ ẹni lẹ́nu nígbà ṣe ẹ ṣe lórí ẹ akọ́lé fún ẹ ara mọ́tò fún ẹ ní sùúrù ṣe pọ̀. No. This is not the fire I asked you to bring me.
Sí, Madam Flora mo fẹ́. Oh, Madam Flora. Yeah. Okay, ma. Madam. Kí ni nǹkan tẹ́ rí gan-an tẹ́ ṣe fẹ́ drop ọmọ sí wa? Ẹ̀rù mà ọpọlọ níta bá débi èrò ká fọ́ ọ̀rọ̀ pọ̀ náà lọ yẹn àmọ́ nǹkan tí mo bá wá gangan ni pé ọmọ yìí mo fẹ́ yọ̀ǹda ẹ̀ fún yín ìyọ̀ǹda tí mo dẹ̀ ń sọ kì í ṣe pé tó bá dọjọ́ iwájú tó di pé ó ti dàgbà tán màá máa claim ẹ̀ irọ́ o àtòkù àtàyè ẹ̀jọ̀ mo fẹ́ yọ̀ǹda ẹ̀ fún yín. Ṣé àwọn reason tí mo ṣe ń bi yín léèrè ṣẹ́rí àwọn èèyàn bí irú títí wọ́n ti pọ̀ dáadáa tó ti gbé ọmọ wá sí bíbá tó bá gbọ́ ọmọ wá báyìí lè ní sí tó bá yá pọ̀ ọmọ ti dàgbà tán máa claim ọmọ tí ò lè yẹ kó rí bẹ́ẹ̀ yẹn. Tí mo ṣe ń béèrè lọ́wọ́ yín o pé kí ni ìdí gangan tẹ́ fẹ́ gbọ́ ọmọ ìwá sí bíbá fún. Madam gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀ ẹ má jẹ́ ká lọ sí ìdí yẹn because ọ̀rọ̀ pọ̀ gan-an. Ṣé ṣúọ̀ wípé ẹ fẹ́ really drop ọmọ yìí fún wa fẹ́ fún wa. Mo ti yọ̀ǹda kì í ṣe pé ṣé mo ti pinnu mo ti yọ̀ǹda fún yín. Ok wọ́n tó bá rí bẹ́ẹ̀ yẹn ṣá ẹ máa bá mi fill àwọn form kan a ní kí ẹ bá mi drop number yín torí in case of anything bá fẹ́ pé. Kò sí wàhálà gbogbo ẹni mo máa ń ṣe. Ó dé fi mí lẹ̀ ó dé lọ kó dá o. Ìbídùn kò rí bó ṣe rò ó as in mo understand kan tó gbó ìfì bet bó ṣe rí kọ́ nìyẹn ìwọ náà gbogbo kan tó ṣẹlẹ̀ ńgbà rẹ̀ mo ṣe ń serve lọ́wọ́ ó ti wá sọ pé ọ̀rọ̀ mi tún wọ̀ in fact service tí mo wà gan ti bá kúrò ń bẹ̀ mi tí mo nǹkan tó máa ṣẹlẹ̀ in the next minute mi mọ nǹkan tó lè ṣẹlẹ̀ bóyá nǹkan tí mo ṣe dẹ̀ kó yí ẹ̀ ó ti wá lóyún tún wọlé báwo mo yẹ fẹ́ handle gbogbo situation yẹn mo dẹ̀ bẹ́ẹ̀ sọ́ngbà ẹ̀ ó jẹ́ ká dógún sí ẹ ó gbọ́ ìdí nìyẹn tèmi náà ṣe wo pé kémi náà ná pápá bora èmi náà fẹsẹ̀ fẹ́. Ká dọ́gbọ́n sí táìpá dọ́gbọ́n sí lọ́jọ́ kìíní àná tẹ̀mí mi bá lọ bó ṣe máa sá lọ náà nìyẹn o. Irọ́ Ọlọ́run jẹ́ ká rí àbúrò ní ṣẹlẹ̀ sí kankan nu wa ikọ̀ tó náà ti kọ́ Ọlọ́run ti kọ́ ọ please mo kàn fẹ́ bẹ́ẹ̀ ni kó má bínú oyè ẹ̀sìn má bínú jẹ́ ká gbàgbé gbogbo kan tó ti ṣẹlẹ̀ kó kan tó ṣẹlẹ̀ kọjá agbára mi ni ó kọjá òye mi gan pàápàá please má bínú. Mo ti gbọ́ mi ò bínú tí n bá ń bínú gan kí ni mo fẹ́ ṣe kò sí àmọ́ nǹkan tó ń yà mí lẹ́nu pé kí ló dé gan tó ṣe fẹ́ adopt ọmọ. Ìbídùn long story mi lè fẹ́ ká sọ̀rọ̀ lọ́bẹ̀ rárá fún wa please bẹ́ẹ̀ dó tó bá yá màmá ṣàlàyé fún bẹ́ẹ̀ kó ṣọ̀rọ̀ tá a lè sọ bí tàwa yìí. Mo fẹ́ tọrọ kankan lọ́wọ́ ẹ̀ inú mi á dẹ̀ dùn tó bá lè ṣe fún mi. Dàgbọ́. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní kò sẹ́ni tó mọ̀ wò bí ọlọ́mọ mo fẹ́ kó wa máa tọ́jú ọmọ yẹn nínú ilé mi. Jọjọ ìní ìlólúwa ràn mí lọ́wọ́ dé in fact sórí ibi tí mo drop ọmọ yẹn sí mo ti ní lọ́kàn mi pé mi ò ní nǹkan tí mo fẹ́ fọmọ ṣe tó bá ń ṣe pọ́ pè mí pé kí n wá sáìn wo ọmọ ẹni àtòkù ẹ̀ àtàyè ẹ̀ mo bùn ẹ̀. wọ́n tó lọ́rùn tèmi gan so mi ò lè mí ìtẹ̀rù pé mo lè ṣe. Ní sùúrù ọ̀rọ̀ ẹ ó dà pé o ṣe ń bínú o because tó bá bínú ò ní sọ̀rọ̀ bó ṣe ń sọ̀rọ̀ yìí ṣé bí mo ti bẹ̀ kó má bínú and sórí ẹ̀jẹ̀ lágbára gan o ẹ̀jẹ̀ ni ó máa ń kan ra àmísà ṣé ọmọ kan tó mẹ́ fẹ́ dà lọ́la ni jẹ́ kí n sọ nǹkan fún ẹ ọmọ ẹ ni ìwọ náà ló dẹ̀ máa wò ìwọ ló lè tọ́jú ẹ̀ dáadáa so gbogbo nǹkan tí mò ń try sọ fẹ́ ìwọ náà wo iṣẹ́ tó ń ṣe ò tẹ́ mi lọ́rùn wàá ṣe wàhálà nùrùn látàárọ̀ tí lè máa fi ṣú lórí èlò. Fọ̀rọ̀ àjàlá dáná lẹ̀ Ọlọ́run ti kọ gbogbo ìrìn àjò ẹ̀dá bá ṣe máa rìn láyé iṣẹ́ tí mo dẹ̀ fẹ́ tún máa fún ẹ ní rọrùn ju ilé tó ń ṣe lọ wàá lè máa fi yẹn tọ́jú ọmọ ẹ̀ so please mo bẹ̀ ẹ́ ni mi ì fẹ́ kó tọ̀nà fà mí down. òun ló bí ìtorí ẹ̀ mo ṣe ń try out of pain láti make her happy
But look at you. Nígbà tó gbọ́rọ̀ nǹkan bẹ́ẹ̀ yẹn, ó yẹ kó pè mí, kó bá mi sọ kí n dẹ̀ sótò ọbẹ̀ fún ẹ. Kí ló dé tí wo ò dẹ̀ ṣàlàyé kó pè mí kó ṣàlàyé fún mi pé báyìí báyìí ló ń lọ nínú ilé? Morayo, I love you so much. Mo dẹ̀ fẹ́ ṣe nǹkan àbí kí n sọ nǹkan tó máa bá nù ẹ jẹ́. I was only playing around to make you happy. Play tí wọ́n wá play around the ṣòtún níbi tó já sí. Ṣòtún níbi tó já sí sí. Ṣòtún níbi tó já sí sí. Ṣòtún níbi ẹ̀wọ̀n kò jẹ́ kéèyàn máa fi àwọn àṣírí pamọ́ kéèyàn máa fi àwọn ọ̀rọ̀ tó wá important pamọ́ jù. Ó yẹ kí wọ́n wá sọ fún nígbà tó ti gbọ́ ọgbọ̀n kan bẹ́ẹ̀ yẹn kí n lè sọ dí ọ̀rọ̀ fún ẹ. Kí ló dé tí wọ́n sọ fẹ́mi kí wọ́n tó fi pamọ́? Morayo, wá take laws into your hands. Ó pa mí lọ́mọ, my only child. Ó pọkàn mọ́ mi, ó pa guard mi. Ó tún fẹ́ pa ẹ̀mí gangan, Morayo. Ẹ wo ọlọ́pàá, ibi tọ́rọ̀ dé dúró ibi ti gbà ká mú. Ibi tọ́rọ̀ ìbá fẹ́ já sí kó já síbẹ̀. Bá ṣe kọ́ tèmi nìyẹn mo lè ti gbà ká mú. No, officer. What can we do? I love my wife. Báwo la ṣe lè settle case out of this station, please? Ọ̀túnba, eléyìí ó ti kúrò lọ́rọ̀ ìfẹ́, ó ti di ọ̀rọ̀ òfin. And madam, ó ti jẹ́ pé ẹ̀yin lẹ pé o lè wá jà. Ẹ̀yin gangan náà lẹ tún polóko wá mu. Ẹ̀yin lẹ ní ká get to the bottom of this case. Àṣẹ́yìn lẹ wà nídìí ẹ̀. Ẹni agbójú okùn lé kò máa jọ ẹni àgbà. Anyway, gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ mo ti record ẹ̀ lẹ́sọ̀ yìí device ọwọ́ mi. And Ọ̀túnba, tẹ́ bá believe pé love ìyàwó yín. The only advice tí mo lè fún yín nísìnyí ni pé kẹ́ lọ gba competent lawyer tó máa defend wọn ní court. Because ṣé mọ nǹkan tó ṣẹlẹ̀ ṣá, murder case nìkan tó wà nílẹ̀ yìí. So kò sí nǹkan kan tá a lè ṣe mọ́ ní point àwa yìí. Ó ti kọjá agbára wa, ó ti jẹ́ between ìjọba àti ìyàwó yín. So mo dẹ̀ ti advice nílẹ̀ nǹkan tẹ́ lè ṣe ni pé get good lawyer, a very good one. Go defend ìyàwó yín tẹ́ bá dé court. That is all I can say. Morayo! Morayo! Ó ga o. Ṣé nǹkan tó tọ́ yẹn ni? Kí ló tí ìgbọ́ tó ń sọ pé ó ga? Òwe Yorùbá tó sọ wípé epo ni mo rù, oníyangí má bà tèmi jẹ́. Aṣọ àlà ni mo wọ̀ kálábàtà má ṣe kíni kó jìnnà sí mi. Èmi gangan ni wọ́n ń bá sọ bẹ́ẹ̀. Àbó òrìlẹ̀ ayé mi. Mo fi wàdùwàdù rẹ̀ dà lórí ikọ̀. Ìdà wa gé mi lọ́wọ́. Aṣọ yẹ kí n ṣe sùúrù. Èmi fúnra mi mo wá padà wá dẹ lẹ́bi. Ó ga o. Àmọ́ sùúrù tó lọ́jọ́ lọ́rọ̀ tó wà nílẹ̀ yìí. A ní sùúrù ò lọ́jọ́, ẹ má máa sọ pé sùúrù lọ. Sùúrù lọ títí ni. Ó yẹ kí wọ́n máa ṣe sùúrù títí ayé ni. Kò yẹ kí wọ́n máa sọ pé màá ní sùúrù dìgbà báyìí. Kí wọ́n máa ṣe sùúrù ni. Torí pé onísùúrù ló máa ń jogún ayé. Bóyá sùúrù yẹn náà ló kó èmi náà yọ because next week mo máa kúrò níbí. Ó máa kúrò mí next week? Lágbára Ọlọ́run. By next week èmi máa kó òun ọgbà yìí o. Ó máa kí ẹ kú oríire, ó máa kú oríire o. Mo dúpẹ́ o. Ọlọ́run dẹ́hùn ni mi máa kúrò báyìí. Ẹ wo Ọlọ́run tó kó èmi yọ, á kó ẹ̀yin náà yọ lágbára Ọlọ́run. Ẹ̀yin náà máa jáde níbí yìí. Wo ṣe orí àdúrà yẹn. Àfi tó bá máa fún mi ní state pardon ló kù. Torí ṣó mọ̀ according to bó ṣe dájọ́ mi mi ò tí ì mọ̀ gbà tí mo lè kúrò bí báyìí. Èmi mọ̀ pé bóyá tẹ́ bá jáde ẹ tún rò dáadáa. Irú sùúrù tẹ́ ẹ̀ níyẹn ẹ padà wá ṣe dáadáa. Mo bẹ̀rù èèyàn gbà kásá fún. Mo bẹ̀rù èèyàn ojú lè tutù kó panijẹ́, ojú lè jẹ́kun kó má dènìyàn pa ọ̀rọ̀ ayé gbọ̀ngbọ̀n.
ẹ wo bí ọ̀rọ̀ bá yọ ẹ wo bí ọ̀rọ̀ já sí ìdí ọ̀rọ̀ rẹ̀ láàrin gèdègbè ènìyàn ṣòro ẹjẹ́ ṣẹ́nu wa kò sẹ́ni tó mọ̀la ẹ wo bí okùn gbẹ́gùn wá o lágbára bílé bá kàn lé bọ́ dẹ̀dẹ̀ kàn dẹ̀dẹ̀ báwo bá fẹ́ ní níbẹ̀ àkìtà bẹ̀rẹ̀ ojú ayé làwọn o ayé mẹ́nìkan ìgbẹ̀yìn rẹ̀ o ìgbẹ̀yìn rẹ̀ o ẹni o. Alabata òwe nílà òfin pété ọ̀la òwò ẹ̀dá bá mọ ìyọ̀la oníbẹ̀ni jẹ́ ìwà náà ni ló sọnù ọ́ paramọ́lẹ̀ èèyàn ń bẹ ní ibi gbogbo tí ó ṣe bójúmọ́ ọ́ ìwà ìbàjẹ́ ń gbilẹ̀ lọ. ìwà kò ní foni ìwà sílẹ̀ o ìso kínkín ní bàdí jẹ́ epo kínkín ní bójú omi jẹ́ o. báyé pẹ́ tí ń dẹ́sà ejò èṣù àìnígbáyé pẹ́ ló ń ṣe dákun kíyè sọ̀rọ̀ ẹnu kíyè sí wà o. èní la rí ta ló mọ̀la olúkálùkù ló mọ bí ó fòṣù palẹ̀ àná rìn bẹ́ ọ́ ó gbọ̀ngbọ̀n ó ń gbòye máa hùwà kan tá a mú ẹ̀jẹ̀ bí ọ́ alábàtà òwe nílà òfin pété ọ̀la pété ọ̀la lábà mọ̀yé ọ̀la oníbẹ̀ni jẹ́ ìwà náà ni ọ́ ta ló mọ̀la ẹ̀jẹ̀ asáré ọ̀la má fi kan kẹ́kọ̀ọ́ bá ṣe bẹ́rù là ń bọ́ ọmọ o.